Koikimedia bringing the world closer to your doorsteps. Ẹ káàsán ẹ̀yin èèyàn wa nílé lóko tẹ́ ń wò wá. Ẹ má wọnú mi. Ẹ má wọnú mi. Ẹ má wọnú mi. Ẹ wo ibi tí àwọn ènìyàn ń gbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní omi ti lé kúrò ní ilé. Ẹ wò tí ilé ti gbọlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé ní omi ti gbà lọ́wọ́ onílé tí wọ́n ti tún pàánù ẹ̀ta. Níbo là ń lọ lórílẹ̀-èdè yìí? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá ti jẹ dodo, wọn ò lè sọ dodo mọ́. Ẹni tí èèyàn gba nǹkan lọ́wọ́ ẹ̀ ṣe irú ẹni bẹ́ẹ̀ lèèyàn fẹ́ pè. Á lóun ò dáhùn pé ṣó ò gba nǹkan lọ́wọ́ mi ni. Ká wo lọ wò bọ̀. Bí wọ́n ṣe ń dá wọn lóhùn tí wọ́n ń dá tó ń ṣe nǹkan tí wọ́n fẹ́ fún wọn. Ẹni pé kí ni sà? Omi tẹ́ ń wò yìí. Rẹ́ẹ̀pù wa ó ti wá yàbí ẹ̀mẹ́rin tó ti lọ gbowó tí ò ṣe nǹkan kan. Ẹni tó jẹ́ rẹ́ẹ̀pù kí lẹ́ ń pè é kí ló lọ kí lẹ́ lọ kí lẹ́ ń pè é kí lẹ́ House of Assembly Abuja ó ti wá bí ẹ̀mẹ́lú ẹni a fi ṣe kí lẹ́ ń pè wọ́n sínétọ̀ kí ni lẹ́yìn sínétọ̀ kí ló kù rẹ́ẹ̀pù. Mi ò ṣe politics. Rẹ́ẹ̀pù ti wá tó ti ya fọ́tò ọmọ ìlú yìí ti yá bí ọdún bíi mélòó tí a ti láwọn ń bọ̀ àti wọn orí ṣe dè ní. Omi tẹ́ ń wò yìí bó ṣe ń gbé wọn lọ lọ́dọọdún nù ẹ̀rí onílé yìí ti túlẹ̀ ẹ̀ odidi ilé kan ní wọ́n ti wó kalẹ̀ báyìí tí odidi ilẹ̀ tó wà yìí odidi ilé ló wà ń bẹ̀. Odidi ilé ló wà ń bẹ̀ ojúlé mẹ́jọ wọ́n ti wó. Odidi ilé ojúlé mẹ́jọ lẹ̀ ń wò tí wọ́n ti wó yìí ìmí eléyìí ti bínú tú tiẹ̀ eléyìí náà ti tú tiẹ̀ gbàtómi òjò gbélé ẹ wò ó nìyẹn rẹ́ẹ̀pù ti wá yà bí ẹ̀mẹ́wàá yẹn láwọn ń lọ l'Ábùjá ààrẹ oyún ààrẹ omi ààrẹ jẹun. Gbogbo àwọn eléyìí ń sìn báwo náà ṣe ń wọlé. Wọlé kẹ̀ olúkúlùkù ti kẹ́rù ẹ̀ síta àti òṣèṣe mọ́ náà lolúkúlùkù tún pààyàn ẹ̀ ló lọ kọ́ níbò mi. Àwọn tó wà ń sọdá lọ́hùn yẹn tiẹ̀ ni mo ń sọ. wọ́n á mọ̀ bí wọ́n ṣe ń wọ̀ ilé tèmi gẹ́gẹ́ nìyẹn lọ́yìn. Níbo? ilé mi mo lè. Ilé tó wà lọ́kàn yìí. méjì ajé tó mọ̀ bí. Tó wà lọ́kàn yìí. Ilé ọ̀dọ̀ mi ni. Àwọn rẹ́pù wa ti wá yà bí ògbó ogun. Àwọn olóṣèlú wa wọ́n ti wá yà. So ilé ọ̀kan yìí. Wọ́n ní ilé ọ̀kan yìí. Ilé bàbá olóṣèlú gbogbo olóṣèlú ló lágbá olóṣèlú ní gbogbo ilẹ̀ Owode o. Ilé ẹ̀lẹ́ ń wò. Wọ́n ní ilé tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí pé ilé godfather olóṣèlú ni ní ilẹ̀ Owode níbí. Ó ti sá lọ Abẹ́òkúta kò sí nílé. Bàbá náà wọ́n ní bàbá tó nílé ti sá lọ Abẹ́òkúta kò sí nílé. Àwọn tí ò wá lágbára àti sá lọ ẹ wò wọ́n kọ́lọ́hun kó ṣàánú wa. Òun là ń sọ pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n ń jẹ̀jẹ̀kújẹ tí wọ́n ń gba nǹkan lọ́wọ́ wọn. Àfi kọ́lọ́hun ṣàánú wa. Koikimedia bringing the world closer to your doorsteps. Bó bá tún ṣe ń lọ a máa fi tó yín létí. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín.